di méjìdínlógún ìyẹn lọ́jọ́ Thursday tó ń bọ̀ yìí. ẹ̀ǹdì ni ẹni kí ni ó ṣẹlẹ̀. ọjọ́ Thursday 28 of March. nínú ọjà dùgbì Arárọ̀mí building pottery material seller association. ibẹ̀ ní gbogbo owó máa péjú jọ sí. ibi Ramadan lecture wọn tó máa ń wáyé lọ́dọọdún. wọ́n dojúkọ ní epo bobart. aago 10 àárọ̀ lè tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹni àyẹ́sí kalẹ̀. His Highness Ọba Sulaiman Agbájé Olúewúdé ọ̀mù ọ̀fìnísà. spiritual father of the day Imam Bashiru Akírọ́pò. tí ìgbìmọ̀ Musontu father of the day Alhaji Moshood Ayinde Onírin. Alhaji Dr. Abdulrahman Oríyọmí Hamzat. mother of the day Alhaja Fatima Ọláyínká Kókà. ìyálàjì of Ọ̀yọ́ state. ustaz Alhaji Sulaiman Ibrahim Ẹ̀zàòkè ni wọ́n máa bá ní kóbi yàbídún ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí ọlá tí ń bẹ fún àdúrà. Alhaji Abdulrazak Adémọ́lá Fàsásí alágbàgbà ní wọn gbọ́ gbogbo èèyàn lálejò. gbogbo ìgbìmọ̀ Ramadan nínú ọjà dùgbì Arárọ̀mí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أكرهنك كيت السنة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أكرهكم مجيبات البصيرة إتيامان تاتي قواني لشي Solutions FM 93.9. ètò náà ti dé sórí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run. àwọn sásùwà tí wọ́n ń dá alẹ́kọ̀ọ́ Ọlọ́run wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. káwọn náà tún farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ́kọ́lọ́ kó san wá lẹ́san lórí Allahumma amin. àwọn sásùwà tí wọ́n tún máa bá a sọ náà ní sá Sulaiman bùn Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè kọ́lọ́mù jẹ́ kó rẹ̀wọ̀n láéláé bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún kí a ti gẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráàlú àtàwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé àtẹ̀yin tẹ̀ ń wà káàkiri ibi tẹ́ ti ń wà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àánú Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. ilé Solution FM Ọlọ́run má jẹ́ kó jóná. àlékún àlùbáríkà Ọlọ́run bá ní ṣe fún wa. ó ti ń lọ òkè Ọlọ́run má jẹ́ kó wálẹ̀. bákan náà olùgbọ̀wọ́ ètò yìí Ọlọ́run bá lè kí Ọlọ́run má bá ní ṣàlékún dáadáa wọn wọlé àdọ́kànṣe Ọlọ́run. ibi tí wọ́n Ọlọ́run ni wọ́n náwó wọn sí mọ́jọ wọn kábàámọ̀ láyé ń bì àtijọ́ ìgbéra lè kíámà wọlé agbóhùn láìláìlá. gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo pátá kọ́lọ́run bá lè kí Ọlọ́run kọ́sàlékún àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. ní àná à ń sọ̀rọ̀ nípa Sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam.
torí pé a ní ta fẹ́ clear fún ni pé kí la fi dá alùsùnà mọ̀ oríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń fi ń sọ tí wọ́n fi máa ń wò pé alùsùnà ni ẹ bá ti rí tókè sókòtò tẹ bá ti kódà ẹlòmíì ń bẹ tẹ bá rí tẹlòmíì ṣe nǹkan míì wọn ó sì yọkù nù súnà gbà lágbájá ìsàlùsùnà ta ni ń yọyàn ta ni ń fìyàn bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ mọ alùsùnà kí ni a fi ń pe alùsùnà ní alùsùnà tá a bá ti dá wọn mọ̀ irú èèyàn wo ni wọ́n jẹ́ so ìyẹn ni ó lè jí ká mọ̀ pé ẹni tí ó bá ti rí bí wọn yẹn o alólùbídíà ni so àwọn aládàádáálẹ̀ nu ẹmbásì lọ fi ẹ̀sìn rẹ̀ tẹ̀lé aládàádáálẹ̀ ọfẹsìn ṣòfò ni o torí ẹ̀ akọ gbọ́dọ̀ gbọ́ súnà yìí ká tó mẹntẹ ń pè ní alùsùnà àwa débi ọ̀rọ̀ ayanu suratul nisa verse 80 Quran chapter 4 verse 80 mo rò pé gbogbo náà á ti lọ yẹ̀wò níbi tí Ọlọ́run ti sọ fún wa ń bẹ̀ wípé man yuti'ir rasul Ọlọ́run lẹ́ni tó bá ti tẹ̀lé ànábì faqad ata Allah ó ti tẹ̀lé mi Ọlọ́run tó bá jẹ́ pé ọ̀ranyàn ni ká tẹ̀lé Ọlọ́run a jẹ́ pé ọ̀ranyàn ni ká ṣe súnà ànábì sallallahu alaihi wasallam so kì í sí nàbà fẹ́ bẹ́ẹ̀ ọ̀ranyàn ni súnà ànábì ọ̀ranyàn ó ní súnà ànábì ó ní kó tẹ̀lé ìlànà ànábì ìyìn tí ma fi tì síbi nǹkan ní máa ń kó yìí bá àníṣẹ́ tí wọ́n bá páàkì mikra kalẹ̀ májèm lo mikra maruwa kẹ̀kẹ́ napep tí wọ́n bá páàkì kalẹ̀ báyìí tí wọ́n á ní máa wo gọ́vnà ló ní mọ́tò yìí gọ́vnà lọ́lọ́kadà yìí wàláì yóò sì special lójú àwọn èèyàn tó rẹ̀ ń tá a fi tì sí lọ́dọ̀ èèyàn tó special ni ìdínú tí máa sì fi jẹ́ ààyè pàtàkì jùlọ lórílẹ̀ torí pé wọ́n ní ilé kíni o ilé Ọlọ́run wọ́n ní ilé Ọlọ́run ó sọ pé lè lágájá ta ló wá lápọ̀nlé ta ló ní yìtọ̀ lọ́hùn ní ló jẹ́ kí mọ́ṣáláṣí ó di àyè abiyì ibi tá a fi tì sí téèyàn bá lóun fẹ́ máa tọ ìlànà kan bó bá ló pe rẹ̀ ní tìjàníyà bó pe rẹ̀ ní kọ̀dìríyà bó pe rẹ̀ ní ṣàṣàlíyà bó pe rẹ̀ ní kìnìkan bó ẹni nítorí ó pe rẹ̀ nítorí ó pe rẹ̀ òun fi tì tọ́ bá padà wòkè ta ló wá dá kínní lẹ̀ wọ́n ní ṣé Ahmada Tijani ta ló dá kínní lẹ̀ ṣé Ibrahim Niyas tààrà kínní lẹ̀ ṣé o Tọ̀ntọ́wí ṣé o Gàǹgárí ṣé o Bàǹbárí ọ̀sà fi sọ̀dọ̀ ṣé o kan èèyàn ló fi ordinary yẹn lásán ló fi tì sí wọn ṣùgbọ́n tí wọ́n ní ta lọ́dá súnà lẹ̀ alùsúnà ò ní ọ̀gá kankan ju ànábì lọ. sallallahu alaihi wasallam. iyì ní kó o tiẹ̀ kiri ẹ mẹ́ńtọ́ lọ rán torí wọ́n bí ọ̀rẹ́ ìdàrí kẹ́mọ́ pé sẹ́ńtọ́ dákọ ní arán sí ọ ṣé o ní arán Kùránì wo ní ẹ fún ẹni ọ̀sálàyé Qur'an ló jẹ́ pé àwọn àfáà ní asúnnàtú ìyá tafsiru li Qur'an súnnà ó ní àlàyé Qur'an li anna li Qur'an torí pé al-Qur'an Karim nazala mujmalan ó sọ̀kalẹ̀ lódidi ni tó ti báyìí ó sọ̀kalẹ̀ lódidi faja'ati sunnatu mufassiratan li ijmali li Qur'an súnnà wá dé ó wá ń ṣàlàyé tẹ̀tìkáná ní àlàyé Kúránì fún wa pé ní tí Kúránì gbàlérò ní tó bá ti wá rí àáfàá kan tó fẹ́ jọ kúrò níbẹ̀ pé ẹ má tẹ̀lé Kúránì ṣíà ni Ọlọ́run bá ní àbí ẹ má tẹ̀lé súnà ẹ̀sùn Kúránì nìkan Ọlọ́run bá ní sàlékún dáadáa fún àáfàá wa ṣé wà ń bẹ ya àmín inú àwọn wọ́n tú àṣírí tí àti àwọn tí wọ́n ní ànábì òsì nínú kòtò Abubakar kan ló wà ń bẹ àti àwọn ọ̀rọ̀ tí àpá ti ń sọ pé ṣíà ni wọ́n àti ń sọ tipẹ́tipẹ́ pé ṣíà ni wọ́n ṣùgbọ́n inú bí tí àti wọn òye dákọ tí a ń fi sábẹ́ tébù so àfàwa ni tíra yìí o Diyarul Anwar so òun lórúkọ tí a ta àwọn wo ló sì ní àwọn ṣíà ó sì pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ tó ti yé báyìí 1 to 1000 ní ìkọkúkọ nira ẹ̀ gbogbo ẹ̀ pátá láti lè fi bi àwọn ọ̀tá ànábì ò ní wọ́n ṣe so ìyẹn ò láfipamọ́ rárá gbogbo ẹ̀yin ọmọ kí ó àáfàá yẹn ti fẹ́ sọ yín di ṣíà béèyàn bá sì jẹ́ ṣíà kò lè ráàánú Ọlọ́run torí pé n tí ṣíà máa ń ṣe ni pé kí wọ́n kọ́ gbaṣọ lára sàbẹ́ kí wọ́n wá máa làánà wọn lẹ́yìn ìgbà náà wọ́n wá fèsì ànábì ibi tí wọ́n sì máa ń padà bá a já ẹ jẹ́ fún inú òrì ṣíà kan ibi tí wọ́n ń padà bá a já ni pé Jùbìrìlù gan ṣe mistake Ali lọ́lọ́run fẹ́ ràn sí wọ́n padà bá jábẹ̀ kódà tí èèyàn bá tún jìdò dáadáa nù ṣíà
ajẹ́ fún yín nìkan suratu shari àbí alam nashra ṣé àgbá yìí pé kì í ṣe bó ṣe wà nù wọ́n láwọn sàbí ló sì kọ tí ìka nkankan àwa náà rí aróríṣiríṣi ṣùgbọ́n Ọlọ́run ṣe wá lóore pẹ̀lú ilé kí ó tó gbé àgbà pẹ̀lú ọ̀dọ̀ àfáà tó gbé àgbà látara pé béèyàn bá lọ ní Madul Arabi láti class 1 báyìí tó fi parí ńlọ́ọ̀mọ̀ kan tí ń pè lákìdá àkìdá yẹn ni antivirus tí ó máa bọ́ lé gbogbo virus tó bá fẹ́ wọnú ẹ̀sìn dànù so tó bá tó wá dé sanawi ọkọ̀ oríṣiríṣi al-madhahib wal-firaq àwọn al-aqidatu wal-adiyan àwọn oríṣiríṣi creed tí ń bẹ wọ́n ṣèwádìí náà máa dùn ó jẹ́ ká ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó jẹ́ ká àwọn àfáà ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa àti ká tí àwọn àfáà súnà tí wọ́n sọ ṣe lè ní fáírọ́ọ̀sì ni o ẹ̀jẹ̀ fún wa nìkan gbogbo tẹ̀ nǹkan àwọn ẹ̀ka nǹkan kan débi pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ tó wá ní tíà gọ́gù ni o tẹ́ bá bẹ́ léèrè pé kinní kan ẹ̀ là orí nẹ́ẹ̀tì bíbu tí wèrè lè ju nǹkan bẹ́ẹ̀ ètò èèyàn níbọ̀dì kan lè mú fóun tí ọkàn lọ jù bẹ́ẹ̀ ni àbí ọyọ́kàn mú fún báyìí ọkàn ju nǹkan tó wá wù bẹ́ẹ̀. Alam nashra àwọn ṣíà wọ́n ní kì í ṣe bó ṣe wà nù inú kura wọ́n ní Kùránì wọn o ṣíà ní Kùránì rẹ o ara Kùránì wọn ni tí wọ́n fẹ́ sọ yìí tẹ́fì mọ̀ yìí pé tá a bá dúró ti àwọn ẹni lọ́rùn Ọlọ́run fi wá sí ọdẹ súnà ní pé láyé Ọlọ́run ò lè má gbé àwọn èèyàn kan dìde tí wọ́n wà protect ẹ̀sìn rẹ wọn ẹ̀yàn àmọ́ òkè kí a lọ àwà ń bẹ̀ ẹ dákun kí ni à ń fà àyìn tá à ń fà jù bá ń lọ wọn ò lè bẹ̀sìn jẹ́ máa lọ́wọ́ torí ẹ̀yin tẹ́ ẹ̀dá kan mọ̀ ẹ̀yàn kan máa rò ká nọ́mà ní wọ́n tún ti gbé dé láyé àlegbà ṣíà láàyè wọ́n ní tó wà ń bẹ̀ ṣíà ní alam nashrah laka sadrak Kùránì tí wọ́n ní mo fẹ́ kà yóò wájà alina aliya sinrok wọ́n ní bó ṣe wà ń bẹ̀ nu wọ́n ní tí ó wà ń bẹ̀ ní pé Ọlọ́run ní ṣé kìí ṣe àwọn Ọlọ́run la sípayá ọkàn wa nàbí tá a sọ pírẹsẹ̀ gbáyà fún ọ bó ṣe wà nù Kùránì tí wà ní. wọ́n wà dáná ànkà wíṣírọ́kà ìní ti Kùránì ti tọ́ lọ́n ṣùgbọ́n títí ṣíà wọ́n ní tó wà bẹ́ẹ̀ ni pé wájà alina aliya sinrok tá a wá sí àlì ní àná rẹ̀ tá a wá sí àlì ní àná rẹ̀ ẹ̀wù nǹkan ibi tí ẹ ti sọ náà inú tẹ̀fsírì wọn tí ẹ ti sọ tí ẹ máa fẹ́ kọ tí àbáyé èèyàn kọ̀ọ̀kọ́ wò lọ tí ó pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n ìkọkúkọ ni ó tẹ́ ẹ bá kẹtí àmọ́ inú yín tí ó kọ́rùkọ́ àti àńlá lélẹ́ yìí mùjáládù 1 to 8 nígbà tẹ́ ẹ bá wò báyìí àríkà àti nǹkan burúkú ni so wájà alina aliya sinrok àwa ṣe àlì ní àná rẹ àwọn àfáà ní Ọlọ́run mú yín inú àkọ́kọ́ náà wọ́n tó wá ní súrà yẹn o wọ́n wá kọ bẹ́ẹ̀ yìí pé màkíyà ni wọ́n ní Mákà ló ti sọ̀kalẹ̀ ẹ máa gbọ́ o wọ́n ní Mákà ló ti sọ̀kalẹ̀ so bí ẹ ti kọ́lé nǹkan wọn náà lórí náà nù wọ́n ní Mákà ló ti sọ̀kalẹ̀ ìntẹ́ ẹ sọ gẹ́gẹ́ náà ẹ fi kó bára yín ni àwọn àáfàá súnà wọ́n wá dìde wọ́n ní ṣé ẹ rí i pé àgbélẹ̀rọ lélẹ̀ Kùránì ìtọ́lọ̀ ńkọ́ ẹ sì tó parọ́ máwọn sàbẹ́ àwa rí mistake ń bi lárúbáwá tẹ́ ẹ sọ Ọlọ́run èyí sì ṣe mistake kò sí bó ṣe lè rí ọgbọ́n ló gàtò láyé ntọ́lọ́ ń sọ náà Al-Kùránì ò lè ráṣì ṣe ń bẹ̀ ọba àyà ẹ̀hànànú èdè lárúbáwá ò lè rí mistake kékeré báyìí nínú ọ̀rọ̀ náà ara ń tọ́jú àwọn lárúbáwá kan fún ojú ọ lẹ́nu lójú ayé àná wípé Kùránì eléyìí àwọn ò lè bá báwọn ṣe gbọ́ èdè tó àwọn ò lè bá wọn ni wájà alina aliya sinrok ẹ wá kọ́lé lórí pé Mákà ló sọ̀kalẹ̀ wọ́n ní mistake ìbára yẹn kọ̀kọ̀rẹ́tì àwa ṣe àlì lánàá rẹ torí pé nù tàn àlì fẹ́ ya wa Fátímà nígbà òde Mádínà ni ntí ọ̀wà àti ẹ̀wà ní ayé ìsọ̀kalẹ̀ Mákà àlì ò sì tí ìdáná ànàbí ní Mákà tọ́lọ́ ń bá wa fẹ́ sọ níbi tí eré yín tí ò ti pé padà tọ́lọ́ ń bá fẹ́ sọ yóò wà máa gbé past tense wá fún nǹkan tó ní í ṣe pẹ̀lú future ṣebí tí ó sọ ni pé wàsànájẹ́ alù àlìyà ṣèrọ́kà a sì padà sí àlì lánàá rẹ o sùkẹ́ẹ̀lì bá mọ àwọn tí wọ́n ń pè sí àyè pé wọn èyí ṣe olórí ilé ẹ̀dá kẹ̀kẹ́ ju pé wọ́n á bẹ ẹ̀sìn ànábì jẹ́ lọ ọ̀tá ànábì ni wọ́n wá wò pé kí làwọn lè fi wọlé ẹjẹ́ àṣẹ bí wọn ṣùgbọ́n látara pé
wọ́n pọ̀ ní Iraki wọ́n pọ̀ ní Iran so wọ́n sì ní owó lọ́wọ́ tí ẹ bá ti wá fẹ́ mú ìlú kan wọ́n wá ẹni táwọn èèyàn bá láìkì mẹ́ ẹjẹ́ àgbàbẹ̀ wọlé tí ẹ bá ti fowó rà báyìí tó ń bá jẹ́ lákùnjẹ wọ́n mọ̀ sponsor lábẹ́nú yóò wà máa fẹ́ sọ tuntun bí wọ́n sì kó bá nu ránkì rẹ̀ ọba já wálẹ̀ ara àdí tá a fi ń sọ pàtàkì súnà nù torí pé kò sí bá a ṣe lè ṣe wá sí i á padà débi ọ̀rọ̀ ṣíà á sọ àwọn tí ṣíà tí wọ́n ní lórí inú rẹ̀ láti ń sọ díẹ̀díẹ̀ hàn ẹja lọ nù súrà mi àlọ́rọ̀ yẹn ni kò tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam suratu al-Imran ayé ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́ni kul in kuntum tuhibbuna Allah ìwà nàbí bá ń sọ wọn pé tó wá jẹ́ pé lóòótọ́ lè bá lẹ nífẹ̀ẹ́ Ọlọ́run in kuntum tuhibbuna Allah tó wá pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Ọlọ́run fattabi'uni sọ pé mi ni wọ́n tẹ̀lé mi ànábì ọlọ́ni wà nàbí sọ fún ọ pé kí wọ́n tẹ̀lé ọ tẹ́ ẹ bá ti tẹ̀lé ẹ̀dá tó wá jẹ́ yí pé Kùránì nìkan ni kí láyé fi tẹ̀lé ànábì ṣebí tànábì wá sọ nípa ẹ máa tẹ̀lé tí Kùránì bá ti sọ àsọlọ́ ń ṣe ànábì ní tafsiri Kùránì ní ọ̀ràn yẹn ní kò tẹ̀lé tó ọba ilé tẹ̀lé èèyàn sáyé wá kí wá ní ọ̀sẹ̀lẹ̀ yuhibbukumullah ọlọ́run ó sì máa nífẹ̀ẹ́ yín jawabu tọ́lábùnù yuhibbukumullah ọlọ́run ó sì yóò máa nífẹ̀ẹ́ yín tẹ́ bá ti ń tẹ̀lé mi kí wá sì yùn nìkan o wa yaghfir lakum dhunubakum yóò sì máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín wóore ńlá méjì ẹni tí ó bá tẹ̀lé ọlọ́run ọ̀sọ́ mẹ́ pé tẹ́ bá tẹ̀lé Amada Tijani tẹ́ bá tẹ̀lé kọ́nìkan tẹ́ bá tẹ̀lé ṣíà tẹ́ bá tẹ̀lé rọ́fídọ̀ tó bá ń béèrè kékin ìdájọ́ súnà ẹ̀yìn kẹ́fíṣẹ́ rẹ̀ ní ká jálù súnà ni tó o bá jálù súnà ò lè rẹ́sìn ṣe tó o bá ti jálù súnà ò lè rẹ́sìn ṣe láíláí. Nígbà lẹ́kṣọ̀ tá a fẹ́ lọ ṣe ní Dùgbẹ̀ wá síhun ọ̀dà pọ̀ torí pé wọ́n ní pàtàkì àdúrà so ẹ wà máa mọ̀ ìyàtọ̀ láàrin àfáà súnà àtàfà bídíà sẹ́yìn pé ńgbà jákèmọ́lì wá síbàdàn òní ńgbò fẹ́ fáwọn èèyàn ní àṣírí ẹ hàn kínní kan ẹ wà mú aṣọ funfun kínní kẹ̀kẹ́ báwọn nígbà táwọn bá wa lọ bẹ̀rù àdúrà súnà làwọn wa ń kó lọ tí ò ní ọ̀rọ̀ ńdọ̀ hàn nú ẹ wà mọ̀ wò kí àṣẹ súnà rọrùn báyìí wọ́n tún ní ọmọ owó bí àbàtà káàkiri obi àbàtà ibi odó sì náà ọlọ́run ọba rẹ̀ wà ń bẹ̀ ó nídìí ọ̀hún sáré káàkiri àwọn nǹkan wo lọ́ọ́ máa sọ so àwọn nǹkan wo á pe àwọn elétò ọjà yẹn pé àwọn prayer kí yẹn á ti kọ́lẹ̀ ẹ ṣe photocopy rẹ̀ ẹ tó hàn fáwọn èèyàn súnà nù kò sára kẹrin kiri kan tágàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́wé lọ́wọ́ ẹgbẹ́ òsì wa àtẹ̀kọ́ wo káyọ̀ sókè so àwọn bídíà ọbẹ̀ polówó ọjà ní ọlọ́run á mú orú mu ọwọ́ kómà so ọwọ́ náà tẹ̀ tí a mọ̀lẹ̀ tí àwọn náà tẹ̀ mọ̀lẹ̀ so inú Suratu Nisa aya 65 ọlọ́nífàlà wa rabbika ẹ tún lọ ntí mo kàtẹ́ nísìn Suratu Al-Imran aya 31 ẹ tún wá lọ wo Suratu Nisa aya 65 àwọn aya yìí lọ́lọ́run fi ń pariwo ànábì níṣẹ́ pé Muhammadu ní ẹ tẹ̀lé ọlọ́run ní fọ́lá ọlọ́run ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o la yu'minuna wọn ò létí ìdólùgbàgbọ́ òdodo wọn ò mọ ọlọ́run o wọn ọ̀dọ̀ ọlọ́run mọ àwọn wo gbogbo ẹni tó bá ń pẹ̀rẹ̀ lọ́mọlẹ́yìn wa nàbí kò tí ìdólùgbàgbọ́ òdodo kí ni ó mú wọn dólùgbàgbọ́ òdodo. hatta yuhakkimuka fima shajara bainahum. ó dìgbà tí wọ́n bá tó sọ ìwà ànábì di adájọ́ láàrin wọn lórí gbogbo ń tó ṣẹlẹ̀ kí wọ́n tó máa ṣe nǹkan báyìí kí wọ́n máa ní kí lànàbì sọ kí wọ́n tó dáwọ́ lé nǹkan kí wọ́n ní kí lànàbì sọ Kùránì ní í sọ eléyìí o tí wọ́n bá ti rẹ́sẹ̀ nǹkan báyìí wọ́n ní kí lànàbì sọ ó dìgbà tí wọ́n bá tó ń lò sẹ̀mí bá ń tọ́jẹ́ pé wà ànábì ni ń dákọ ẹ̀yìn wọn fẹ́ já kó lára ànábì bẹ́ẹ̀ ló mẹ́bàá sọ bàbá alágbájá kan sọ àbánú eru sọ àbánú òkè kòtó sọ àbánú ìsàlẹ̀ kòtó sọ àbánú kàgá sọ àbánú ògónà sọ àbánú làgìdì àbánú kíni adákun àwọn bàbá á pọn wọn lé ṣùgbọ́n bàbá tó ju bàbá lọ Ọlọ́run pàṣẹ rẹ̀ Ọlọ́run ọ̀pàṣẹ àwọn bàbá kankan nu Kùránì ju ànábì lọ àwọn bàbá tá à ń pọ́n lé yẹn wọ́n tẹ̀lé ànábì ni ẹ fi dẹni yìí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n jọ lòsẹ̀mí tí wọ́n lọ́sẹ̀ má ànábì wọ́n dẹni ìgbàgbé níta fi ń sàdọ̀ fún bàbá wa ó ní pé wọ́n lọ́sẹ̀ má ànábì ni
àwọn bàbá yẹn wọ́n nífẹ̀ẹ́ ànábì pọ̀ màdúrà tí ń ṣe ni ọlọ́run paná adébọlé ọlọ́paná adébọlé gbé súnà ànábì ga súnà wọn ń dá akọ àwọn bàbá yẹn gẹ́gẹ́ nípìnlẹ̀ súnà ibi tí wọ́n bá kù sí ọlọ́run ó mójú kò fún un súnà yẹn gẹ́gẹ́ làwọn bàbá yẹn pariwo àdúrà wọn lọ́wọ́ àgbà lórí tiwa lónìí tẹ́wà ń bínú so ọlọ́run ní ó dìgbà wọn bá tó fi ìwọ ànábì tí wọn bá tó sọ ọ́ dádájọ́ láàrin wọn lórí ní tó bá ṣẹlẹ̀. la yajidu fi anfusihim harajan mimma qadaita. lẹ́yìn ìgbà náà wọn ò wá tún tí ń tọ́ bá wá dá ń tọ́ bá gbé wá nú ẹ̀sìn ṣe kò sí náà nu ṣe ń gbọ́ ń tọ́ bá gbé wá nú ẹ̀sìn tí wà nábì bá gbé wá nú ẹ̀sìn gbogbo ohun tí jákèmọ́lù béèrè pé ẹ bá wọn gbọ́ àyà Kùránì tó bá ní ká mọ́ àyà Kùránì láti ń kó fún ọ̀hún o ṣé Kùránì náà ni máa ń sọ pé ṣé Kùránì náà máa sọ pé Kùránì náà ni ẹ tẹ̀lé kí ni Kùránì ń sọ ẹ̀ ó ní ẹ tẹ̀lé ànábì ajẹ́pá ànábì ó ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó sì nínú Al-Kùránì ntànábì wá ṣàlàyé ó ti dínú Kùránì nínú ó ti dẹ̀sìn mọ̀ ń bọ̀ bí sọ́ọ̀tù náà lì gan tọ́lọ́ ti fi clear rẹ o tọ́lọ́ ń sọ fànàbí gẹ́gẹ́ o so Ọlọ́run wá ní ntọ́bọ̀ wá dájọ́ wọn ò gbọ́dọ̀ rí ìbànújẹ́ kankan kò gbọ́dọ̀ sí kúníkíní lẹ́mìí wọn ká èmi ò lè tẹ̀lé súnà eléyìí Ọlọ́run nígbà náà wọn tó dolùgbàgbọ́ òdodo. ayusalimu taslima. wọ́n wàá jupájúṣe ẹlẹ́ fún àṣẹ ìwọ ànàbì sallallahu alaihi wasallam wọ́n ṣe pé ṣé ń tànàbí fẹ́rẹ̀ lọ́ba tán ṣé àwọn àyà Kùránì kọ́ là ń ka yìí ni Suratul Ahzab gan Ọlọ́run ní laqad kana verse 21 Ọlọ́run laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́ṣe dáadáa nínú ọ̀rọ̀ nínú ṣe tẹ́ máa lọ fi kọ́ṣe ó ti wà lára ànábì òun gangan ni mírọ̀ yín òun ni díngí yín tẹ́ ẹ gbọ́dọ̀ máa wò Suratul Ahzab ni ẹ o Quran chapter 33 verse 21 Ọlọ́run ní role model yín tẹ́ ẹ fi kọ́ṣe kò dákọ̀ àfáà kankan kò dákọ̀ ẹnì kankan Muhammadu ni sallallahu alaihi wasallam Ọlọ́run wa ní ta ni ó fi kọ́ṣe ta ni ó tẹ̀lé súnà ta ni ó gbà pànàbí ní olùkọ́ṣe òun Ọlọ́run ní liman kana yarju Allah wal yawmal akhir. fún gbogbo ẹni tó bá ń ran kan pé òun ọ̀bọ̀ Ọlọ́run pàdé ìjọ kan ó ní mò ń sọ o Ọlọ́run tó clear rẹ̀ ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ bọ́lọ́run pàdé ìjọ kan alùsúnà ló gbọ́dọ̀ jẹ́ súnà ló gbọ́dọ̀ sí so Ọlọ́run ní liman kana yarju Allah wal yawmal akhir ẹn tó bá sì gbà ìpéjọ kan bẹ ìjọ àjíǹde tí gbẹgẹdẹ ó gbiná súnà ló gbọ́dọ̀ ṣe o ànábì ni ó fi ṣe àríkọ́ṣe rẹ̀ sẹ́rí pálù súnà sóríire. Alhamdulillah. kódà kí o tiẹ̀ fẹ́ máa parọ́ gan kó ní ẹ ṣáàjì lẹ́ra ẹ̀ mọ́ súnà ọmọ pé ju kọ́ lọ lẹ́ra ẹ̀ mọ́lẹ̀kulẹ̀ lọ. so kọ́lọ̀ ń kọ́ sànù wa torí pásìkò ti lọ á gba ìbéèrè fún àwa tí asọ̀pá àmọ̀ gbà béèrè ní gbogbo ojoojúmọ́ ni so lórí ọ̀rọ̀ súnà Anabi sallallahu alaihi wasallam so 09098889939 tàbí 091292939 09098889939 tàbí 091292939 òun ni nọ́mbà tí a pèsè so ọ̀rọ̀ súnà Anabi sallallahu alaihi wasallam kì í ṣe nọ́mbà fẹ́bẹ̀ rárá o túláàsì ni so dandan yòbó ni dandan lówó orí ọ̀ràn yẹn lásọ̀ búra bí nǹkan yàn aṣọ búra ìsọ̀ràn yẹn kì í ṣe gbìyànjú ní máa ń búra so ṣùgbọ́n súnà Anabi sallallahu alaihi wasallam kì í ṣe nọ́mbà fẹ́bẹ̀ nọ́mbà túláàsì ni àwọn àyà tá ń kà fún wa yìí àti ń clear rẹ̀ so ibi tó lọ́run ti pàṣẹ pé ká tẹ̀lé súnà Ànábì nù so 09098 hello. Hello. Zero 91 2 many 29 39 09098 88 99 39 so wa alaikum salam wa barakatuh. Yes sir. Alama mi.
iṣẹ́ ọ̀rọ̀ sínà ọ̀dọ́ náà tí òbí fẹ́ gbàgbà fóòrùn tí òbí ní pa á ibẹ̀ ni ọba ibẹ̀ ni òórùn fi sí wàhálà ìyẹn ní lọ́ba ti foríire mọ́ ọlọ́run ó ṣe léṣe jọ Sunnah Anobi kò ṣe bá bínú. Sunnah Anobi ò ṣe bá dìtẹ̀ tẹ́ bá rẹ́ni tó ń bínú Sunnah ó ti rán kẹ́ fún ẹlẹ́gbọ̀n. Láti bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́ àpò nítorí náà ọlọ́run bá láàánú jù lọ bí ẹ bá bẹ̀rù ọlọ́run lọ́ bẹ̀rù ànábì rẹ̀ sákòlá orúkọ mi ni bàbá rẹ̀ kàwá wà. Nah, ẹ̀sìn jazakumullahu khairan 09098889939 0912939. Hello. Wa alaikum salam. Yes, sir. Allahumma amin. 09098889939 091. Hello. Wa alaikum salam. Nah. Allahumma amin. Allahumma amin. Nah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí la wí? Pẹ̀lẹ́ kí ilé kí ó kan ní nǹkan rú ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Kò yé wa o. Bóyá tẹ́yìn àgbàlagbà bá lè sọ̀rọ̀ tẹ́ bá lè bá wádìí pé kó ló jẹ́ pé ilé kí ó kan náà ní dàgbò nǹkan rú ní Nàìjíríà yìí. Kò yé mi náà o. Àwọn àgbàlagbà ló lè sọ kò yé mi o. So Allahumma amin. Ọlọ́run ṣàánú wa inshallah a tún parí tó bá di ní ọ̀la ìbéèrè náà ní ẹbẹ̀rẹ̀ kò yé mi náà bóyá májọba àjọ padà sọ. Àmọ́dánà mẹ́wàá èyí tó kọjá adúpẹ́ fọlọ́run bó ṣojú wa Ramadana mẹ́wàá ẹlẹ́kejì abẹ́bẹ́ ní jẹ́ ó ṣojú wa abẹ́bẹ́ ní jẹ́ ó ṣojú wa. Alhamdulillah Ibrahim ìpàdé tó di ọ̀la pẹ̀lú ìyọ̀nà tọ́lọ́n 070106439 nọ́mbà tá a lè pè sí lẹ́yìn ètò àbí text message 070106439 pẹ̀lú ògo Ọlọ́run yòókù tó di tẹ̀là ní ọ̀la Saturday tẹ̀là níwájú ayégún ní aago 10 àárọ̀ tí wọ́n ti dá ayégún kó gbé mọ́ kó ọ̀kadà tẹ̀là síbẹ̀ ní àti níwáàsí Ọlọ́run yóò san wa lẹ́sùn lórí márùn sẹ́la. Assalamu alaikum gbogbo mùsùlùmí àti mùsùlùmá àníbàwẹ̀ bá di méjìdínlógún ìyẹn lọ́jọ́ tọ́ọ̀sì. Ọjọ́ tọ́ọ̀sì 28 of March nínú ọjà dùgbẹ́ arárọ̀ mi building pottery material seller association ibẹ̀ ní gbogbo owó máa péjú jọ sí ibi Ramadan lecture wọn tó máa ń wáyé lọ́dọọdún ládojúkọ ní epo bobart aago 10 àárọ̀ lè tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹni àyẹ́sí kalẹ̀ His Highness Ọba Sulaiman Agbájé Olúowódé ọ̀mù ọ̀fìnísà spiritual father of the day Imam Bashiru Akírọ́pò tóbi máa mú sọ́ńtù father of the day Alhaji Moshood Ayinde Onírun Alhaji Dr. Abdulrahman Oríyọmí Azar mother of the day Alhaja Fatima Ọláyínká Kókà ìyálájì ọ̀pọ̀jọ́ state ustaz Alhaji Sulaiman Ibrahim Ezaoke ni wọ́n máa bá ní kó bìyànjú ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí ọlá tí ń bẹ fún àdúrà Alhaji Abdulrazak Adémọ́lá Fasasi alágbàjà ni wọ́n gbọ́ gbogbo èèyàn lálejò gbogbo ìgbìmọ̀ Ramadan nínú ọjà dùgbẹ́ arárọ̀ ní building and pottery material seller association ló ń kéde.